lóòótọ́ ni pé àwọn kan fẹ́ gbẹ̀mí Yerima nílùú Àbújá. Òkodoro ọ̀rọ̀ rèé ẹ wá gbọ́. Iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ti sọ pé irọ́ ni ìròyìn tó ń lọ nígboro pé àwọn kan fẹ́ ṣekú pa ọmọ ogun tó gbéná wojú mínísítà fún ìlú Àbújá Nyesom Wike, ìyẹn Lieutenant Ahmed Yerima nílùú Àbújá. Ọlọ́pàá ní irọ́ ńlá gbáà ní gbogbo àwọn ìròyìn tó ń lọ nígboro pé àwọn kan gbìyànjú láti ṣekú pa ológun náà nítorí kò sí ohun tó jọ bẹ́ẹ̀. Ṣáájú ni ìròyìn kan ti kọ́kọ́ sọ pé àwọn èèyàn kan tẹ̀lé ológun náà nínú ọkọ̀ dúdú Hilux kan tí kò ní nọ́mbà tí wọ́n sì fi aṣọ bo ojú wọn. Àwọn iléeṣẹ́ ìròyìn abẹ́lé kan sọ pé nǹkan bíi aago 6:30 ìrọ̀lẹ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé lágbègbè ilé epo bẹntiró NIPCO tó wà lójú ọ̀nà márosẹ̀ Kubwa. Wọ́n ní àwọn èèyàn náà ń gbìyànjú láti kọlu Yerima àmọ́ ó bọ́ lọ́wọ́ wọn. Ìròyìn ni ọlọ́pàá ti ní kò sí ohun tó jọ bẹ́ẹ̀. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àbújá Josephine Adé sọ lójú òpó X rẹ̀ pé ìṣẹ̀lẹ̀ náà kò wáyé àti pé kò sí ẹnikẹ́ni tó fi ọ̀rọ̀ ọ̀hún lọ ní àgọ́ wọn. Adé sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àbújá ti gbọ́ ìròyìn tó gba ìgboro kan pé àwọn kan fẹ́ gbẹ̀mí Ahmed Yerima. A fẹ́ sọ ní òkodoro fún yín pé kò sí ẹnikẹ́ni tó fi ọ̀rọ̀ náà tó wa létí, bẹ́ẹ̀ ni kò sí ìṣẹ̀lẹ̀ kankan tó jọ bẹ́ẹ̀ nílùú Àbújá. A fẹ́ rọ gbogbo aráàlú kí wọ́n má ṣe ná ní irúfẹ́ ìròyìn bẹ́ẹ̀, kí wọ́n sì ṣọ́ra láti má gbé ìròyìn ẹlẹ́jẹ̀ tó lè dá wàhálà sílẹ̀ láàrin ìlú kiri. Báwo ni Yerima ṣe di gbajúmọ̀ sàn gangan? Yerima di ìlú mọ̀ọ́ká lásìkò tí Wike àtàwọn ẹmẹ̀wà rẹ̀ fẹ́ wọ orí ilẹ̀ kan, àmọ́ tí àwọn ọmọ ogun dí wọn lọ́nà láti wọlé. Ọ̀rọ̀ náà bí Wike nínú, ó sì kojú ọmọ ogun tó ṣáájú àwọn tí kò jẹ́ kí wọ́n wọlé. Àmọ́ gbogbo ìdúkokò Wike láti jẹ́ kí Yerima tó léwájú àwọn ológun náà juwọ́ sílẹ̀ ló já sí pàpò. Bí Wike ṣe ń sọ̀rọ̀ tó sì ń jágbe mọ́ Yerima náà ni ológun náà fún un lésì padà pẹ̀lú sùúrù. Wike ń fẹ́ kí wọ́n kúrò lọ́nà fún òun kí òun lè wọ orí ilẹ̀ náà, ṣùgbọ́n Yerima àtàwọn akẹgbẹ́ rẹ̀ kọ̀ jálẹ̀. Ológun ọ̀hún sọ fún Wike wípé ọ̀gágun kan tó ní ìràwọ̀ 3 ló fi òun síbẹ̀, àṣẹ rẹ̀ sì lòun tẹ̀lé. Lẹ́yìn òrẹ́yìn Wike fi agbègbè náà sílẹ̀ lẹ́yìn tó ju ọwọ́ sílẹ̀ fún ológun ọ̀hún àtàwọn akẹgbẹ́ rẹ̀. Ìṣẹ̀lẹ̀ náà milẹ̀ tìtì lórí ayélujára tí ọ̀pọ̀ àwọn alẹ́nulọ́rọ̀ ní ẹ̀ka ètò ààbò àtàwọn ajagunfẹ̀yìntì ní Nàìjíríà sì bẹ̀rẹ̀ sí bu ẹnu àtẹ́lu ohun tí Wike ṣe, bó tilẹ̀ jẹ́ pé àwọn kan ní kò yẹ kí ológun náà yẹ̀yẹ́ Wike bó ṣe sọ, àmọ́ fún ọ̀pọ̀ aráàlú ẹ̀yìn Yerima ni wọ́n ń pè sí. Ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.